àtún ti dé bá a ṣe ń dé o àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àtún ti dé Lutas Human Record International agbọ́sà ní gbogbo àgbáyé káàbàtà. èyí tá a tún mú wá lọ́tẹ̀ yìí òun ni eré Oyadolu tìlú Isolo. ọ̀kárá ní ìlọ́jẹ̀ Ọya ti ní kí Ọya ṣe gbẹ́kẹ̀ lórí ẹṣin àrẹ̀mọbìnrin àbìdí gbòdògbòdò èjì ilẹ̀kẹ̀. Egungun tí ó máa ń parí ọdún eégún nílùú Isolo. Ọya má bẹ́gi lẹ́kùlé mi mọ́mọ́ ibi Ọya ti ń gbẹ́gbẹ́gi. Egungun ẹbí ọ̀gá bí owó labí nílùú Isolo. Eégún àárọ̀ tó kọ́kọ́ jáde òun ni ẹ̀ ń wò yìí tó ń kí àwọn olóyè ọ̀jẹ̀ àti gbogbo ọmọ ọ̀jẹ̀ nílùú Isolo. Òun wò ó ní eégún tí ẹ̀ ń wò yìí. Òun wò ó eégún lẹ́gi ìwọ̀lọ́pọ̀ ẹja ẹ rí pé kò sí ẹni tí ò lè nà torí àgbà eégún ńlá ni nílùú Isolo. nílùú kábíyèsí ọba wa ọba Kàdúrù Adélàjà ìlú Fẹ́mi lóyè ìnágbẹ̀tọ́ Ọ̀sọ́lọ̀ tìlú Isolo. kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu. Òun wò òun ni ẹ̀ ń wò yìí ẹ rí èrò àwọn ọ̀dọ́ wọ́n pọ̀ lẹ́yìn ẹ̀. kùtùkùtù láàmùkọ ọ̀dájí ló fi ṣe òun ló máa kọ́kọ́ jáde tó máa rúùtù gbogbo àdúgbò láàárọ̀ kùtùkùtù. Ọya lẹ̀ ń wò yìí o pẹ̀lú aṣọ funfun tó máa kọ́kọ́ fi ṣe ètùtù sí gbogbo ìlú. ọ̀kárá ní ìlọ́jẹ̀ Ọya ti ní kí Ọya ṣe gbẹ́kẹ̀ lórí ẹṣin àrẹ̀mọbìnrin àbìdí gbòdògbòdò èjì ilẹ̀kẹ̀. kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́ya gùn lélẹ̀ rá ràkúnmí lọ́ya gùn dókè ìgbò ẹṣin ọlọ́yẹ lọ́yẹ lọ́gùn délé èpo la fi ń kolúpòpòpò bí ẹni ń kọyà àjàpò tó rìgì lọ́nà ọ̀tọ̀yàn. òpè wá gbàjẹ òdénú ẹ jẹ́ kó lóúnjẹ kó máa bóúnjẹ lọ. ẹ̀wẹ́ ń bẹ̀wẹ̀ jà nílé Ọya tinúkẹ́ gbogbo aṣọ ló ń ṣe sígbà orómi ẹ̀wù ń ṣe bọ̀ mí pẹ̀rẹ̀ lọ́yàn. kìtìpá àlàbá ní bóòlù mi ẹ mójú mi bàtà láyọ̀yọ̀ fi ń pé gba. òpèrè ọwọ́ kan ẹ̀wà òpèrè ọwọ́ kan ẹ̀gúsí òpèrè ọwọ́ kan lásà ó ti tọ́ya jẹ lálẹ́ ń pe lálẹ́ lú Ọya ògùdùgùdù aróbì ìlú àwọn Ọ̀jẹ̀ṣà. Ọya má bẹ́gi lẹ́kùlé mi mọ́mọ́ bí Ọya ti ń bẹ́gi ẹ rí i pé gbogbo bí wọ́n ti ń kí lọ́tún tí wọ́n ń kí lọ́sì kò dáhùn toró sì ń ṣe ètùtù lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe bá alátayébáyé nìyẹn. àwọn ọmọ ilé tó dẹ̀ máa tẹ̀lé ẹ rí i pé aṣọ funfun ni wọ́n wọ̀ àwọn amúgbálọ́tún amúgbálọ́sì aṣọ funfun ni gbogbo wọn máa wọ̀ bí wọ́n ṣe ń ṣe látayébáyé nìyẹn. wọn ò dẹ̀ ní sọ̀rọ̀ tó máa fi lọ tó máa fi bọ̀ tó máa fi lọ wúre káàkiri gbogbo oríta àti gbogbo ibi tó lẹ́tọ̀ọ́ láti kọsẹ̀ nílùú Isolo. ẹ̀rí bí wọ́n ti ń pè é lọ́tún ni wọ́n ń pè é lọ́sì. ẹ̀bọ àfín ètùtù àgbà bí wọ́n bá ń ṣe báyìí wọ́n fi ń kásẹ̀ ọdún lẹ̀ ni pé tí wọ́n máa tó fi mọ́dún míì ìlú Isolo á bẹ̀rẹ̀ sí ní gbìjọ owó á gbìjọ ọmọ á gbìjọ àlàáfíà ara á gbìjọ àìkú á gbìjọ àìrùn. ààfin kábíyèsí ọba Kàdúrù Adélàjà ìlú Fẹ́mi lóyè ìnágbẹ̀tọ́ Ọ̀sọ́lọ̀ tìlú Isolo. ibẹ̀ ìlẹ́rí tí Ọya dé yìí lára àwọn ohun bíbí tí Ọya lẹ́tọ̀ọ́ láti dé ni wọ́n dé yìí láàfin kábíyèsí tí wọ́n bá ti kọsẹ̀ ńbẹ̀ tí wọ́n ṣe àdúrà àṣesínú ni o. gbogbo ẹni tó ń kó lówó kó lọ́tí kó sì tọ́jú gbogbo ẹ̀. Ọya ṣì ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ó sì ń ṣètùtù lọ́wọ́. ẹ rí i pé kọ́kọ́ ló lè wúre òun ni Ọya fi ń ṣe. ṣàṣà lóbìnrin ń faṣọ ọ̀ṣẹ́ dànù ọ̀dọ́mọdé ò ní pẹ́ lóko làbẹ́làbẹ́. gbogbo ibi tó tó àti tó yẹ lẹ́rìí tí Ọya ń dé tí wọ́n ń bomi wọ́n lẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbìn tútù láàárọ̀ dẹ tútù láàárọ̀ bàbà tútù láàárọ̀ jẹ́ ilé olúwẹ̀rí kì í gbóná. ìgbàlẹ̀ egúngún ti ìlú Isolo ibẹ̀ lẹ́rìí tí Ọya ti dé tó ti kọsẹ̀ yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ ti rò pé àbóyá ó máa wọ̀ gbalẹ̀ kì í ṣe lásìkò yìí ó sì ń ṣètùtù náà ẹbọ àdẹ̀fín ètùtù àgbà ẹbọ àfín ètùtù àgbà. bí a bá wò ó ní ìbẹ̀rẹ̀ ọdún eégún ti ìlú Isolo lébe
òun ni akọ́kọ́ wò tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọdún. Bí wọ́n ṣe ń ṣe ni pé bí iléèwé bá ti bẹ̀rẹ̀ ọdún Ọya ló máa parí ẹ̀, tó bá di ọdún míì Ọya ló máa bẹ̀rẹ̀ ọdún lébè á parí ẹ̀. Ìdálù ìṣèlú eégún ló ń gbowó òde Òṣogbo. Àwọn àgbààgbà tí wọ́n ti lọ ni wọ́n mọ ohun tí wọ́n rí ni wọ́n tó bẹ́ẹ̀. Ó sì ń tùbà ó ń tùṣẹ látọdúnmọdún tí wọ́n ti ń ṣe, kò síjà kò síta, eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ èèyàn ó ń fọhùn bí ọmọ èèyàn nílùú Ìsọlọ̀. Ọya tinúkẹ́ Ọya ṣe gbéke lórí ẹṣin àrẹ̀mọbìnrin abìdí gbòdògbòdò èjìlẹ̀kẹ̀. Bẹ́ẹ̀ bá ń gbọ́ porígì Ọya ni, bẹ́ẹ̀ bá ń gbọ́ porígì Ọya ni, bẹ́ẹ̀ bá ń gbọ́ gbirimu gbirimu. Ṣàngó Àlàdó ló ń lu lálà lọ́rùn Àtinúkẹ́ aya Balógun àfọ̀fílò lóbì í fọ̀. Èéfín là ń dá láyé, iná ń bẹ lọ́dọ̀ ọba àkóso tó ń jó ni bí rẹ́rẹ́. Èèyàn kan ò ní kí Ọya láì kí Ṣàngó. Ṣàngó lèmi ń ké sí lọ́wọ́ jápọ̀ láyọ̀ ọ̀run mi igi pẹlẹbẹ tí ń ṣuná wọn ran. Àkúfọ́ àkókò tí ń ró kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀. Aṣòro kì bí ò sí ńlé. Àsùpá ilé yìí roko àbí ò lọ. Arúrú mára ọkùnrin òòṣà jápọ̀ ládùn ọkọ̀ sí ẹ̀. Ṣàngó náà ló bọ́dẹ mẹ́fà ní bèbè ọ̀nà. Ó pa mẹ́ta ó kẹta. Ó dẹ méjì nígbèkùn. Ó rákàn yòókù relé ó ní kó lọ rèé wí lé pé olórí ọdẹ ti jáko. Ọmọ ẹ̀gà ṣùṣù tí ń bẹ lẹ́kùlé ò pé bí bá ń dún màwúrú màwúrú yóò máa gbọ́kùnrin jẹ, bí bá ń dún màwúrú màwúrú yóò máa gbóbìnrin mìká ló. Ewégbèmí mo wá rọ̀ lẹ́yìn yẹn ọkọ ya ní í ṣe àlàmùkú tí ń múná gungi mọ́ òrùn là. Òòṣà tí ń báni nígbà ọkà lóyún, jagun adé báni lálejò bí ìgbógunró ti ni. Bí agbọ́n bá fẹ́ ṣòro àti ìdíbọlé, bá láàmú bá fẹ́ ṣòro àti ìdíbò giri, bí Ṣàngó bá fẹ́ ṣòro àti ìdíbò ṣẹ́rẹ́. Ewégbèmí mo wá rọ̀ lẹ́yìn yẹn ọkọ ya ní í ṣe Ọya ó sì ń ṣe ètùtù lọ́wọ́lọ́wọ́. Ó ń kọsẹ̀ ní gbogbo orékù orékù, gbogbo ibi tó lẹ́tọ̀ọ́ láti ṣe láì fọhùn. Lẹ́yìn èyí ó ṣẹ̀ṣẹ̀ débi tí ilé ló padà dé yìí, níbi tó ti máa wá ṣàdúrà fún gbogbo ọmọ Ọya àti gbogbo ọmọ ìlú Ìsọlọ̀ lápapọ̀. Kẹ́rẹ́rẹ́ iṣẹ́ rẹ̀ bí àṣà àwọn èèyàn mi lábẹ́òkúta lọ́hùn-ún kí kálukú ṣí gèlè àbí fìlà orí ẹ̀ kẹ́ súnlẹ̀ kẹ́ gbàre. Ẹ jẹ́ ká gbọ́rin látẹnu Ọya. Ẹni pé Ọya ti ń wúre, ó ń fi òrùkẹ̀rẹ̀ kàn wọ́n lórí ní kọ̀ọ̀kan èjèèjì fún gbogbo ọmọ ẹbí ọ̀gá bí tí wọ́n jẹ́ ọmọ Ọya ní ìlú Ìsọlọ̀. Gbogbo ọmọ ẹbí ọ̀gá bí owó la bí gbogbo ni Ọya ń wúre fún lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwùṣẹ ti fá àfọ̀ṣẹ tọ̀rúnmìlà, ọ̀rọ̀ tẹ́ kò ló bá bọ́lẹ̀ sọ nílẹ̀ gbọ́. Gbogbo yìí tọ́ya bá sọ lé ní àṣẹ bẹ́ẹ̀ tó ráṣẹ kò ní ṣàìṣẹ. Ibi tó lára orúkọ tá à ń pàṣẹ ìka òmèsì lórúkọ tá à ń pògèdè. Ajagun ọ̀run òmàlà àti wáyé orúkọ tá à ń pàṣàsí. Awo èlúkèlú, awo èdèkedè tí wọ́n mú orí ìdíyanjú síwájú ilé ajíbówó tí ń ṣe alágbẹ̀dẹ ọ̀run. Àṣẹ kò ní ṣàìṣẹ, aṣípátákó ni bàbá àṣẹ tí ń ṣe wọn bíbí inú èjì ó bẹ́pẹ̀ tí ń ṣe wọn bíbí inú àlọ́ràn, ó bókèdè tí ń ṣe wọn bí inú àgbọn mìrìngún. Wọ́n ṣe bí eré wọ́n pẹ́ ńlá sínú igbó olúkórómoje. Wọ́n ṣe bí àwàdà wọ́n pèèyàn ṣàkóṣàkó sí gbó Elédùmarè. Gbogbo òre tí Oyadolu yóò bá fẹnu bàlẹ̀ ní kàṣà ìṣẹ́ dàṣẹ́dẹ pẹ̀lú agbẹ́rù ẹ̀. Ẹ̀yìn tábùkẹ́ bá fi pọnmọ wọlé náà ló fi ń pọ̀n jáde. Ẹ̀rí aṣẹṣẹ màṣẹ àṣẹ bẹ́ẹ̀. Ẹ bá ti ń rí olódòdó, àwọn ọmọ ìrú olódòdó àṣẹ ó tiẹ̀ ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Ọya má bẹ́gi lẹ́kùlé mi, mo mọ bí Ọya ti ń bẹ́gi ọ̀kàrà ní ìlọ́jẹ̀. Ìjẹ̀gbẹ́ Kúdàmọ́lá ẹni abàrán rò dàgbà. Eégún agboolé kábíyèsí ọba Kàbírù Adélàjà ìlú Fẹ́mi lóye àyìnàgbẹ̀tọ́ Ọ̀sọ̀lọ̀ tìlú Ìsọlọ̀. Eégún wọn ni, eégún ọba ni. Ẹ jẹ́ agbórin yìí tuntun yìí.
àti rúbọ ẹbọ ti dànà àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ Ọya ti wọlé ó ti paradà ó ti wá di ají paradà bí ọ̀gá ọ̀kàrà ní ìlọ́jẹ̀ àkàngbó àkàntọ́ àkànfọ́ páwọ́ àkànfẹ́rẹ́ gìjọ́bì ẹni tó bá pé kó o má bọ̀ lóòní délé bá bó gbé polé náà súnlé bó pọnmi tà á jí gbèsè tó bá lọ síbi tọ́fọ̀ ti ṣẹ̀ àtọmọ ọlọ́mọ pa ọ̀kàrà ní ìlọ́jẹ̀ má jáyà lólo ẹ̀rù kì í bodó àyà kì í fọlọ ẹ̀rù kì í kòṣùká ojú ọ̀nà ẹ̀rù kì í kòṣùká ẹlẹ́rù lẹ́rù pa bẹ́ẹ̀ ni ẹ rí pé àwọn ọmọ àwọn náà bọ́yá ṣe ti paradà làwọn náà ti paṣọdà tá a bá sọ nípa Ọya Tinúkẹ́ Ọya ṣe gbégbé lórí ẹṣin tìlú Ìsọlọ̀ nígbàgbé Alhaji Olóyè Wahid Semiu Sanni tó jẹ́ olórí ẹbí ọmọ ọ̀kàrà ní ìlọ́jẹ̀ Ọya Tinúkẹ́ Ọya ṣe gbégbé lórí ẹṣin àwọn ni olórí ẹbí gbogbo ọ̀gá bí owó labí chieftaincy family bàbá wa Alhaji Olóyè Wahid Semiu Sanni akí gbogbo wọn pé wọ́n kù náwó wọ́n kù nára bákan náà ni Alhaji Olóyè Musiliu Mojid Balógun bàbá olórí ẹbí owó labí ọ̀gá bí akí wọn ọ̀yàlẹ́rì tó ti dé iwájú oníbàtà yìí ìjọ ti fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ariwo obìnrin lóró jọkọ lọ Ọ̀yàdé ariwo obìnrin lóró jọkọ lọ ohun táwọn onílù òkùnkọ́ máa lù ní Ọ̀yà máa wá kásẹ̀ ní kọ̀ọ̀kan ìjèjì tá a bá wo eégún táwọn wò yìí èèyàn ló ń bẹ lẹ́yìn orò tó fi ń pé àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ẹbí ọ̀gá bí owó labí ni wọ́n ń bẹ lẹ́yìn Ọya ni wọ́n ṣagbátẹrù Ọya ni wọ́n ń ṣènáwó Ọya nínú wọn láti sọ kábíyèsí ọba wa wọ́n sọ̀rọ̀ tìlú Ìsọlọ̀ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà kábíyèsí gbogbo ẹbí ọ̀gá bí owó labí ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú náwó ẹ kú nára òǹtọ́lápò buwá owó ò ní tọ́lápò yín bẹ́ẹ̀ ni Alhaji Olóyè Mẹ̀múdù Mojid Balógun táyé ṣe tìlú Ìsọlọ̀ àdúpẹ́ pàtàkì lọ́wọ́ yín bákan náà ni Alhaji Olóyè Akeem Mumuni jọjọ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà jọ̀ọ́jọ̀ọ́ gbogbo ẹbí ní ká dúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá àwọn ẹbí wo ló wá ní ká dúpẹ́ lọ́wọ́ yín mo ti dárúkọ bàbá wa tí wọ́n jẹ́ olórí ẹbí Olóyè Wahid Semiu Sanni olórí ẹbí bàbá wa Olóyè Musiliu Mojid Balógun bàbá olórí ẹbí àkí wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín bákan náà ni bàbá wa Monsuru Dauda Sanni Fẹ̀yìnjìmí akọ̀wé ẹbí ọ̀gá bí owó labí àkí àwọn náà pé wọ́n kù náwó wọ́n kù nára wọ́n kù ọdún wọ́n kù yèdún Alhaja Faidat Mojid Balógun akápò ẹbí àpò yín ò ní jò kò ní bàjẹ́ fún yín àwọn ni akápò ẹbí owó labí Olóyè Síkírù Ṣítù Dísù ọlọ́jẹ ti orílẹ̀ Agége ọ̀jẹ́ ará ọjọ́ wọn kújẹun lówó ará àgbóṣòkun ọmọ gidi ọjọ́ ọ̀jẹ́ kàgbó arẹmọ létí kúṣò okùn ọkọ̀ ò gbọ́dọ̀ wẹ̀ okùn ọkọ̀ tó lóun wà gbọ́ àgbẹ́kalẹ́ kó tó dalẹ̀ ẹja ńlá ti gbé wọn hánu ẹkú náwó ẹkú nára kò ní bàjẹ́ bákan náà ni Mr. Lateef Dada Shittu Àkàràbá àwọn ni akọ̀wé owó ẹbí ọ̀gá bí owó labí ọ̀gbẹ́ni Lateef Dada Shittu Àkàràbá Alhaji Olóyè Mẹ̀múdù Mojid Balógun táyé ṣe tìlú Ìsọlọ̀ ẹkú náwó Olóyè Najim Mumuni akẹ́rẹ̀ tìlú Ìsọlọ̀ akẹ́rẹ̀ ọ̀jẹ̀ kò ní bàjẹ́ o ẹkú ọdún ẹkú yèdún Olóyè Shita Mumuni àwọn ni onígbín ti ìlú Ìsọlọ̀ ògbín ará ògbójò bájídé ọmọọba adélé tejìdéjì òkùgbèsè ọ̀gọ̀jọ́ ọmọ àlejò ọmọ kémi òjò tó yakọ́ pé ń fọ́ya gùnùpọ̀ ẹ̀mí òjò tó ṣàkọ́mà gbé mi fún òṣàláwà ike mi fẹ́ di kí àmúṣẹ̀yẹ onígbín tìlú Ìsọlọ̀ Olóyè Shita Mumuni àdúpẹ́ bákan náà ni Olóyè Wasiu Sanni òpé tìlú Ìsọlọ̀ Ọya ti bẹ̀rẹ̀ sí ní yíṣẹ́ ọmọ yẹn ń pe àwọn ọmọ Ọya tí wọ́n ṣe ìnáwó tí wọ́n nọ́ra rí pé Ọya orí ẹ̀ wú ó bẹ̀rẹ̀ sí ní yíṣọ ẹ̀ ń kà á ó di mélòó ó sì ń yí lọ o
ọ̀ya o àárọ̀ láti mọ̀ balẹ̀ ṣe máa rí kọ́ba kó jẹ́ kálẹ̀ ó san wájú òwúrọ̀ lọ díẹ̀díẹ̀ ni díẹ̀díẹ̀ òun ni. ẹ̀rí ọ̀ya náà ń sì yí iṣọ lọ sẹ́ẹ̀ ẹ̀fọ́ ọmọláyè ẹjẹ́ ó ṣeré bàbá ẹ̀ ẹjẹ́ ó ṣeré ẹjẹ́ kọ́ya ó ṣeré àṣekágbàlà wà yìí ká tó tún rírú ẹ̀ ó tún dọdún míì ó tún dọdún eégún míì ó dẹ̀ ní iye ọdún tá a máa ń ṣọdún nílùú Ìsọlọ̀ ọdún àṣọmọdúnmọ́dún àṣọròmọ́rò bẹ́ẹ̀ ni bí n bá ń kí àwọn èèyàn wọ̀nyí mo sì ń kí gbogbo àwọn ọmọ ya lọ lọ́wọ́lọ́wọ́ olóyè Òsénì Táíwò Balógun òpé obìnrin tìlú Ìsọlọ̀ olóyè Òsénì Táíwò Balógun ẹdúgbòjú ìjìrẹ́ òyìnlàkí òpé òsùn ó fẹ́ gún rọrí ẹ̀rù òpé tiẹ̀ ń bà mí òpé làákànlú ọmọ dáadú bí olúwo ìgbàlẹ̀ òkú mọ́mọ́ ni wọ́n lọ rèé kò pé wá kíjà ìgbàdé tó dé ìgbókun ìgboyà òpí ọ̀jẹ̀ àkíyìn o ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún. olóyè Basirat Wàhábì Balógun máyẹ̀ lóyè tìlú Ìsọlọ̀ ìyá wa tí ò yẹ lóyè ọmọ ọ̀kárá ní ìlọjẹ ọyá tinúkẹ́ ọyá ṣe gbéke lórí ẹṣin àrẹ̀mọbìnrin abìdí gbòdògbòdò ìjì ilẹ̀kẹ̀ àkú ọdún àkú ìyèdún ọ̀yá ń jó lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ rí i. bákan náà ni olóyè Tájù Sénàtù Balógun olúwo àsápìọlà alùlù gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ fóbìnrin ọ̀yọ́jọ́ àgbágbá mìgọ̀mìgọ̀ àkú ọdún àkú ìyèdún. olóyè Basirat Ṣítù Àkàràbá asẹ́yìn orò asẹ́yìn ọ̀jẹ̀ tìlú Ìsọlọ̀ ọmọ asẹ́ tí ń mumi kíkan ìgbà lóhùn orò kò ní bàjẹ́ àdúpẹ́ àkú ọdún àkú ìyèdún. alájà Àyùbá Mọ̀jíd Balógun àgbàgbé ẹ̀yìn náà. bákan náà ni ọ̀gbẹ́ni Jímọ̀ Ràúfù Balógun Rójà àkíyìn ẹ̀kú ọdún. ọ̀gbẹ́ni Moruf Dáúdà Sanni Murphy Creation àdúpẹ́. a rí i pé bí ọ̀yá ti ń jó bẹ́ẹ̀ ni gbogbo inú àwọn ìyàwó àtàwọn ọmọ ọ̀yá nínú wọn ń dùn wọ́n ń kọrin ẹ̀já gbọ́ ká tún wo díẹ̀ kémi náà fi dá tọ́ mi ọlọ́mọdé ń dábẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. àwọn ọmọ ọ̀yá lè rí tí wọ́n yọ yìí àwọn sí ìmọ̀ràn jẹ pẹ̀lú àpọ́nrán ìjó tó yá máa jó lè ní máa pọ̀ ó máa jó kọ̀nàǹgó á tún jó bàtà àti ìlú lóríṣiríṣi ìyẹn lè máa fi mọ̀ pé àti mú ọdún wá sí pamọ́ nílùú Ìsọlọ̀. àwọn ọmọ eégún akéwì àwọn lè rí tí wọ́n wà ní ẹ̀yìn ọ̀yá yìí. ọ̀gbẹ́ni Idris Dísù Àkàràbá ọmọ onílẹ̀ nínú àwọn ọmọ ọ̀yá ni akínyìn ẹ̀kú ọdún. ọ̀gbẹ́ni Isiaka Mumini Nísọlọ̀ akí wọn. olóyè Bashiru Àkàràbá Ajagunna ti Àgòdò akí wọn pé wọ́n kú ọdún. bákan náà ni ọ̀gbẹ́ni Gani Òkòsọ́kọ́ gbogbo yín pápátá la kí bí ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún àṣèyí ṣàmọ́dún. olóyè Ìdòwú Dísù Àkàràbá Yémiró àkí àwọn náà pé wọ́n kú ọdún. ọ̀gbẹ́ni Musliu Ismaila Àkàràbá gbogbo yín pápátá la kí gbogbo àwọn ọmọ ọ̀yá ọ̀kàrà ní ìlọjẹ nìyẹn ọ̀yá tí nígbà ọ̀yá ṣe gbéke lórí ẹṣin. mo ṣe ń dárúkọ àwọn ọmọ ọ̀yá níkànkan èjèèjì bẹ́ẹ̀ ni ọ̀yá fúnra ẹ̀ ló ń fẹsẹ̀ ló fi ń rajó lórí ẹ̀ ń wú nínú ẹ̀ ń dùn láyọ̀ ẹ̀ ń kún pé ẹ̀yin ọmọ tẹ́ ń ṣẹ̀yìn tẹ́ tún ń ṣojú kò ní bàjẹ́ fẹ́ nìkankan nínú gbogbo yín pápátá látòkè délẹ̀. àwọn ọmọ ẹyẹ bàmá rè dí láti ìlú Ọ̀tà wọ́n bá ìyá wa ọlọ́mọdé kì í dábẹ̀ ti ìyẹlẹ́ja ní òkè ìdí Ọ̀tà wọ́n bá wọn lọ sí ibi ọdún ọ̀hún. àwọn ọmọ ẹyẹ bà náà jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ àwọn eégún òòṣà ìsọ̀rọ̀ kó má jẹ́ mi nìkan ni mò ń sọ ẹ̀já gbọ̀n lẹ́nu àwọn eégún wọ̀nyí. Oyadolu àwọn ni bàbá pàwọ́ ni àwọn
ni àwa náà bá ṣe bá láti ń jọlọ wọn bá ní ìjẹ̀bẹ́ kúndà mọ́lá ìní àfàrọ́wọ́ dàgbà olórí lábẹ́ lóde kò nílẹ̀ ọ̀yá àbàtà Oyadolu àbàtà rí bàbá yẹn bẹ nísàlẹ̀ wò èèyàn tí ò lórí débi tẹ̀ ló gbé àbọ̀mọ̀ lórí orí ìtàwádìí ló gbé. ayé ló kọ́ àwọn àgbà lórí lórí ọmọ aláàpàá yíkú ayé ló kọ́ ọmọ aláàpàá yìí là wà ní ìgbàlódé ṣé bó kú kọ́rọ̀ wà lápọ̀ lè ní mọ̀ fún ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn àbẹ̀mẹ̀ àti ìjágbé kìjọ lọ́wọ́ ìgbà kan mọ́ ọmọ ṣẹ́ eléègbè lẹ́yìn ẹ̀bọ̀ra wọ́n kọ́ mi lérí àwọn omi ìṣìṣọ́ ogún kọ́rọ̀ wà látọ̀run ojúrú wa ló ṣe eré gbogbo ọmọ rẹ̀ lẹ́pẹ̀ ibẹ̀ sákì ní ṣe lé fún àmì ọ̀kẹ́ àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá ìṣògùn mọ́mẹ́lì yẹn ṣògùn nítorí ajagúdúgba àlèmí ti má fà ní ìrè àlèbó ní mi fẹ́ má wá mi wá rè lágbẹ̀dẹ olùnà ògbọ́n ọmọ ayé ó yọ ìbá tètè wọ́jú láyé ọmọ alágbẹ̀dẹ ní bá máa ṣe bí ìfiná alágbẹ̀dẹ a máa pé mo ṣeun bí ìfiná alágbẹ̀dẹ a máa pé mo ṣeun finá ìyá ìbẹ̀rẹ̀ ló ń yìn lágbẹ̀dẹ. ìrẹ̀mú fún ọjọ́ bá gbèdé sọ̀rọ̀ ọmọ ẹ̀jẹ̀ kọjá ẹ̀jẹ̀ kọjá alágbẹ̀dẹ ẹ̀jẹ̀ òjò nájà sàpẹ́ tuntun wẹ̀rì kò jẹ́ nájà àtìrì àtẹ́jí àtòjò kò jẹ́ nájà àsopúnẹ̀rẹ́ ọmọ orí túrì rọ sàdàdàdà mọ́rọ̀ bẹ̀rẹ̀. ẹ máa pọ̀ òṣòro alágbẹ̀dẹ apẹ́kì tẹ́wọ́ gbowó ọmọọmọṣẹ́ eléègbè lẹ́yìn ẹ̀bọ̀ra jọ léèyàn tí mo lè dí ọ̀gẹ̀dẹ̀ lẹ́kṣọ́rà kọlẹ̀ ẹ̀yìn January o sẹ́fẹ̀ ń gbọ́dọ̀ ẹ̀nu ta wa ayé mi kú mi àṣàwọ̀ sẹ́yìn tẹ́lẹ̀tì mi ní ìsàtò ilé láti kọ́ ìṣòro ìyá ọmọ tí ò lálẹ́ wọn kiri ni. ẹgbẹ́ fáwọn ará ọ̀run tó ń sọ òyìnbó ń gba wọn ń kí balógun lọ́wọ́ wọn ń kí balógun bẹ́ẹ̀ ni wọ́n ń kí Alhaji Wasiu olóbè orí ọmọ orí akínyẹ̀bẹ̀ nínú àwọn eégún tí wọ́n ṣe ẹ̀yẹ nínú àwọn ọmọ Ọya lọ́jọ́ ọ̀hún wọ́n kí ayélogún òdìrí ọgbọ̀n èrèmọ̀gún ọmọ àrọ̀ lẹ́pẹ̀ Alhaji Wasiu olóbè náà ń bẹ ń bẹ àwọn ọmọọṣẹ́ ilégbè lẹ́yìn ẹbọra gbogbo wọn wà ń kalẹ̀ níbàjẹ́. Ọya lẹ́tọ́rí tó tún ti pàwọ̀dà yìí tá a bá ń wo gbogbo bóyá ń dùn bó ṣe ń dán àní ṣaláì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ọya kákí wọn kú ọdún kákí wọn kú ìyèdún torí wọ́n náwó wọ́n nọ́ra ẹ rí i pé Ọya ó bẹ̀rẹ̀ sí paṣọdà níkànkan èjì ni ó sì ń lọ ni kò tí ì dúró ọ̀gbẹ́ni Musiliu Ismaila Àkàràbá àkíyẹ̀yìn náà pé ẹ̀kú ọdún Alhaji olóyè Muftau Dísù Àkàràbá akọgun tìlú Ìsọlọ̀ akọgun àpáyé àjẹgbẹ́ ayé bàbá ọ̀gbẹ́ni Ganiu Dísù Àkàràbá bàbá àbejì bàbá ẹdúnjọbí akẹ́yìn náà ẹ̀kú ọdún ìyá wa Bọ́láńlé Jìnàdù sàn ní nínú àwọn ọmọ Ọ̀kàrà ní Ìlọjẹ ni bákan náà ni ìyá wa Aminat Basirat Balógun akí wọn ìyá wa Bilikis Jìnàdù sàn ní nínú ọmọ Ọya ni wọn àti ìyá wa Kafayat Àbẹ̀kẹ́ Balógun àwọn ọmọ Balógun òrí máyàlé abàyà arúnmọkùnrin galè abilé yọgbàgà wájú abilé yọgbàgà lẹ́yìn abilé gbogbo lóúnjẹ ọ̀kọ́ léèyàn títún kọ́ tara ọ̀run pẹ̀lú àkí wọn kú ọdún Ọya sì ń jó lọ́wọ́lọ́wọ́ o níwájú àwọn ọ̀jẹ̀ àtàwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wá láti ọgbà ológbòjò ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀ olóyè Ṣakiru ológbòjò bàbá eégún Alhaji Ahmed oore ló pé ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀ gbogbo yín pápátá la kí mo ṣe ń bọ̀ o mo ṣe ń dárúkọ àwọn ọmọ ilé Ọya lọ́wọ́lọ́wọ́ Alhaja Yasinat Balógun akí wọn ẹ wò àwọn gbẹngbẹlẹkú dáńbí owó àyòṣe kí bá bójó àwọn èèyàn bàbá wa pírẹsidẹ̀ntì ọ̀jẹ̀ ti gbogbo ilẹ̀ Àwórì lápapọ̀ gbẹngbẹlẹkú dáńbí owó àyòṣe kí bá bójó òbírí ayé kètè bí ẹni yídó àwọn ni ẹ̀ ń wò tí wọ́n jókòó sẹ̀gẹ̀sẹ̀gẹ̀ pẹ̀lú àǹkárá yẹn ẹ rò pé dán leléyìí kì í ṣe dán o eégún ni lára àwọn eégún tó ń mú lùdùn tó ń mú gbogbo nǹkan dùn nílùú Ìsọlọ̀ nínú wọn lẹ́rí yẹn. akí Alhaja Adiat
senat balógun alájà kudirat mojid balógun kábíyèsí ọba kabiru adélájà ìlú fẹ́mi lóye àyìnàgbẹ̀tọ́ ọsọlọ ti ìlú ìsọlọ kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ọmọ àkẹsàn lẹ́rí ọlọ́kọ̀ nílé ìṣẹ́rí ọmọ irinwó ọ̀pọ̀ ẹgbẹ̀rún àjẹ́ ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ àṣejìgbà lẹ̀kẹ̀ àgèdègèdè ọlọ́kọ̀ tí ń tọ̀ yẹbẹyẹbẹ lójú omi kábíyèsí máa wọlẹ̀ ọ̀sọ́lọ̀ máa wọlẹ̀ máa rọra adélàjà máa wọlẹ̀ máa rọra ìlú fẹ́mi lóye máa wọlẹ̀ máa rọra àyìnàgbẹ̀tọ́ máa wọlẹ̀ ìrédé baálẹ̀ ti ewédà ìró náà wọ́n jọ dé pẹ̀lú kábíyèsí ni wọ́n jọ ń bọ̀ ẹ máa wọlẹ̀ ẹ máa rọra gẹ́gẹ́ báyìí sọ pé èní ni ọdún wá sí ìpamọ́ rà ní parí ọdún a máa ń mọ́dún wá sí ìpamọ́ ní títí dìgbà míì olórí eégún ti ìlú ìsọlọ̀ tí gbogbo àmọ̀ ní ògbódó àti ọbádìméjì afẹ̀rẹ̀gẹ̀dẹ̀ àwọn lẹ́tún rí tí wọ́n jáde láti kásẹ̀ ọdún ńlẹ̀ yìí ògbódó olórí eégún tìlú ìsọlọ̀ àti ọbádìméjì afẹ̀rẹ̀gẹ̀dẹ̀ abáti rògbòdó agbọ́dọ̀ ọbádìméjì ni wọ́n kọrin ìbílẹ̀ lóníranran ẹjẹ́ àgbọ̀ pẹ̀lú lù mẹ́rin tí wọ́n lù sí kí gbogbo abálẹ̀ máa ká àwọn orin ìwọ̀nyí ká máa ká yọwọ́ ẹkú kalẹ̀ lẹ́ẹ̀kan sí mọ̀ ń bọ̀ kémi náà fi dá tọ́mì. ògódó orí ògódó gbòbí mẹ́rìndínlógún amú mẹ́rin bọ̀kọ̀ amú mẹ́rin bọ̀ṣí amú mẹ́rin borí akọ ẹṣin mẹ́rin tó kù la mú borí ògódó ẹwà lé ń pe ọlọ́ta ọ̀tẹ̀tẹ̀ ńlẹ́ ọmọ àfòrọ̀ gbáṣọ mú gírígírí ọ̀tẹ̀tẹ̀ tí ò tẹ̀mí lọ́wọ́ aṣọ ẹ̀ ló tẹ̀mí lọ́wọ́ bí ògódó ṣe jáde lé ní pẹ̀lú ọbádìméjì àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ pápátá àwọn máa tún wọ̀lú wọ́n á wọ̀lú káàkiri lẹ́yìn tí wọ́n bá wọ̀lú káàkiri tán pẹ̀lú ijó ni o àtòrin lóríṣiríṣi kó tó di pé ògódó máa padà lọ wọlé kábíyèsí ọba ẹkú àfìdíbalẹ̀ ńbẹ̀ ọsọlọ tìlú ìsọlọ ìlú fẹ́mi lóye àyìnàgbẹ̀tọ́ adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu ẹkú àṣeyọrí ẹkú ìnáwó ọdún eégún yìí torí kékeré kọ́ lówó ná níbi ọdún eégún pàápàá jùlọ kábíyèsí ọba wa sọlọ tìlú ìsọlọ owó ńlá ni bàbá ná bọ́dún eégún bá dé báyìí àṣèyí ṣàmọ́dún o kábíyèsí ògódó ló ní máa wí bẹ́ẹ̀ fún yín àṣàmọ́dún ṣẹ̀mí lọ́dún lọ́dún báyìí là ń bá lọ́dún lọ́dún lóṣù lóṣù là ń bá lóṣù lóṣù bọ́dún bá dún àárín nǹkan àjọ̀dún ọdọọdún ni láǹṣogún bàbá ti ń tọ́ bàkù lọ́dún lọ́dún ni ìrókò ń sọgbọ̀n ọdọọdún la bí ẹyẹ ń sọ àádọ́ta ọdọọdún lẹ̀ wá wà kábíyèsí ẹ máa wà lówó ẹ máa wà lọ́mọ ẹ máa wà láìkú ẹ wà láìrùn tọ́mọ́tọ́mọ́ bí ènìyàn àkàrà ìlú ìsọlọ àgbèjọ owó àgbèjọ ọmọ àgbèjọ àìkú àgbèjọ àìrùn gbogbo ilé Àwórì lápapọ̀ ní bàjẹ́ eku á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ ọmọ èèyàn á máa fọhùn bí ọmọ èèyàn kò ní bàjẹ́ tútù dúdú tútù nírin ilé olúwẹ̀rí kì í gbóná ìlú wa ò ní gbóná òdì kò ní tútù àbáàdì
gbogbo nǹkan á máa tùbà á máa tùṣẹ àsìkò tá a bá máa tó mọ́dún eégún míì gbogbo ìlú á tùbà á tùṣẹ á ṣojú gbogbo wa ọ̀pọ̀ àgbọ̀ àyà àkùtà gbogbo olóyè ọ̀jẹ̀ ìlú Ìsọlọ̀ ò ní ṣọ́kú wọn ò ní ìyànkú kébékébé ò ní kó wa lọ́mọ lọ aṣọ tí Ògòdó fi ń gbálẹ̀ yìí ó fi ń gbárùn bidà sọ́sà ni. ṣe ń rí jó Ògòdó ni wọ́n ń kọrin fún tó ń jó lọ́wọ́lọ́wọ́ báyìí tó lóun ló ní olórí eégún ni ẹ̀rí pé adé ló wà lórí ẹ̀ òun àti ọbàdì méjì afẹ̀rẹ̀gẹ̀dẹ̀ àwọn. a rí pé bí wọ́n ti ń kọrin tí Ògòdó náà ń jó bẹ́ẹ̀ ní kábíyèsí ń ná owó ẹ̀yẹ ò ní sùn yín náà bá bí Ògòdó bá ń rawọ́ báyìí ó ń ṣàdúrà ó ṣèwúre ni ẹwà àwọn eégún tí wọ́n kó aṣọ ẹ̀ tán ìyẹn lè máa fi mọ̀ kọ́ ba eégún ni Ògòdó ọlọ́mọ yọyọ ẹ̀rí Ògòdó ọlọ́mọ yọyọ gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ tìlú Ìsọlọ̀ pápátá lóbìnrin lẹ̀ ń wò lẹ́yìn èyí bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà wà ń bẹ̀ tí ogun wọn tí wọ́n tẹ̀lé Ògòdó kò ní ìbàjẹ́ bí ẹyẹ wo Ògòdó tó ń lọ yìí ó tún di ọdún míì. ọmọ ọdún táàsì bẹ́ẹ̀ni mọ́dé ògógó akúmọ̀tàn orin ọmọ ọmọ ṣáwó lọ gbọ́n lọ́fẹ̀ẹ́ lọ́bọ̀ ọmọ ìjíkọ́nù bí abẹ́ mo fi gbogbo ayé mọ̀yàn kábí ìmọ́tò ìpínlẹ̀ ní. kábíyèsí. ọmọ ọmọ sábà dójú ká ọmọ ìjíkọ́nù bí ẹ̀jẹ̀ wọ̀lú bá ẹ̀gbà ẹ̀wọ̀n ojú tó bá lẹ́bi wọ lérí wọn. ẹlẹ́lẹ̀ á fi ara ọmọ ayé lógún o. àlàáfíà. ọmọ ayé ilé ọmọ ayé lédè tó bá kí bàbá mi tó bá lọ. eégún elégbè lẹ́yìn ẹbọra ló fẹ́ kí kábíyèsí lọ́wọ́ yìí ẹ rí i pé ọyá ti lọ pàṣọdà. gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan pé bí ọdún bá fẹ́ bẹ̀rẹ̀ bí lèbi bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọdún Ọ̀yà ló máa parí ẹ̀ tó bá dọdún míì Ọ̀yà ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ọdún lèbi á parí ẹ̀ omi ò là lẹ́mọ bí àṣà àwọn bàbá wa láwórì àwọn méjèèjì ìtàkùn tó so gbá ló sọ agbègbè náà ló ṣe légédé lébi ọ̀hún lẹ̀ ń wò tó wá kí Ọ̀yà kú ọdún yìí tó wá kí Ọ̀yà kú ìyèdún kó wá kí pé àṣèyí àṣàmọ́dún ṣe míì ẹ̀rí pàǹkó ni wọ́n wọ̀ àǹkó ni wọ́n wọ̀ ẹ́ ti máa wo ìyà méjì lọ́wọ́ lébe ajó bí igi gbakọ kò ìjó baálẹ̀ ń pàtẹ́wọ́ ojú tán baálẹ̀ ilé ń tu wọlé rí wọ ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú kó tó di pé eré bẹ̀rẹ̀ torí mi gbọ́dọ̀ dárúkọ ẹnìkan kí má dáadẹ́ nìkan alájà Kudirat Mojeed Balógun akí wọn bẹ́ẹ̀ ni alájà Àjọkẹ́
Safari Balógun àkí àwọn náà, ìyá wa Sofiat Sharafa Balógun àkí gbogbo wọn. Ọ̀yàlẹ́rìí tó ń kí kábíyèsí àti Lébè àwọn méjèèjì ni wọ́n ń kí kábíyèsí lọ́wọ́lọ́wọ́ báyìí tí kábíyèsí náà ń jù kẹ̀rẹ̀ sí wọn pé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún. Lébè ni ó máa kọ́kọ́ jó káwòjó tọrọ wá kí Ọya ni Ọya gangan ló lè rí ẹ̀ àwọn ẹ̀jẹ̀ káwòjó lẹ́sẹ̀. Alhaji Wasiu Lasisi bàbá Ìjọra àkí àwọn náà nínú ọmọ Ọya ni wọ́n. Alhaji Olóyè Yàyà Mutiu Balógun àgbà kẹtìlú Ìsọlọ̀ àkí wọn pé wọ́n kú ọdún. Alhaja Saidat Ọlánrewájú Sanni nínú ọmọ Ọya ni wọ́n. Ọ̀gbẹ́ni Taofik Dauda Sanni Alhaji àkí wọn. Ọba elect ìlú Ọgbà ìyẹn Ọgbà Ṣàdé ẹ̀wọ̀n ni ẹ̀ ń wò tí wọ́n jókòó yìí. Ọba lọ́la ọba elect bákan náà ni Olúkòsì ti orílẹ̀ Agége ọlọ́pọ̀dà mọ́lá ọmọ ẹranko yáyò ilẹ̀kùn àjíkọ̀ òdì ojoojúmọ́ lòdì ń kàn mí bí ẹni àgbà lóbìnrin. Baálẹ̀ ti Ewédà Ìró àwọn náà wọ́n wà ń bẹ̀. Lukman Talabi wọ́n wà ń bẹ̀. Ẹ̀kú àfìdíbalẹ̀ yẹn Lutas àtàwọn èèyàn jàǹkànjàǹkàn lẹ́ ń wò níkàlẹ̀ yìí. Ọba elect lẹ́ ń wò yẹn o. Alhaji Mojid Àmọ̀wó olórí ẹbí ti Ìdòwú Àṣó ọba elect tìlú Ìṣẹ̀rí Ọ̀ṣun àwọn lẹ́rí tí àwọn náà tí wọ́n dé yìí ẹ káàbọ̀ sí ojú agbo yìí. Nínú àwọn ọmọ Ọya tí mò ń dárúkọ lọ́wọ́lọ́wọ́ ọ̀gbẹ́ni Taofik Dauda Sanni àkí wọn. Ọba elect lẹ́rí tí wọ́n kí kábíyèsí ọba sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọya tún ti lọ paṣọdà Ọya o Ọya o Ọya má bẹ́gi lẹ́kùnlé mi mọ̀ bí Ọya ti gbé ń bẹ́gi. A sì kí bàbá wa Waheed Mojid Balógun ilé ẹrù àkí àwọn náà pé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún àṣèyí àṣàmọ́dún ṣẹ̀mí lọ́dúnlọ́dún láàmà ríra wa káàmà ríra wa sọ́wọ́ ríra wa sọmọ ríra wa sálàáfíà ara ríra wa sáìkú ríra wa sáìyìn. Bẹ́ẹ̀ bá wo aṣọ tí Lébè wọ̀ yìí wàá lọ́ọ́rẹ́ wàá bọ̀ọ́rẹ́ ni wọ́n kọ sí ara ẹ̀. Ìyẹn ni ẹ máa fi mọ̀ pé ìrẹ́pọ̀ àti àjọṣepọ̀ wà láàárín àwọn méjì láti lẹ̀ wá. Ọya tún ti lọ pàrọ̀ aṣọ kọ́kọ́ ló lè wúre ó fẹ́ gbé àkàrà ọdún pé àmú ọdún wá sì pamọ́ òun lè rí tí ó wà nílẹ̀ yìí. Akí ọ̀gbẹ́ni Mojid Fatai Mojid Balógun Atẹ́rẹ́ àkí wọn pé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún. Dúpẹ́ ní gbàgbé àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọmọ Ọya Tinúkẹ́ Ọya ṣe gbé lórí ẹṣin tìlú Ìsọlọ̀. Olúkòsì Ọ̀pọ̀dàmọ́lá àwọn lẹ̀ ń wò tí wọ́n gbéra ńlẹ̀ tán dìde lẹ́gbẹ̀ẹ́ Ọya yìí. Ọlọ́pọ̀dà ti orílẹ̀ Agége Ọya tún ti pààrọ̀ aṣọ ó ti fẹ́ godó. Gbogbo àwọn ọ̀dọ́ ti ilé Ọya pápátá mo kí gbogbo yín látọrí Ṣítù Latif Àkàràbá Ṣídìmam àkí wọn. Ọya ti fẹ́ godó bákan náà ni Mr. Fatiu Balógun eléwé àkí àwọn náà. Gbogbo ẹ̀yin tó kù mo ṣe ń bọ̀ ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu Ọya tọrọ Ọya ti godó báyìí.
kankan. Ayé olùfẹ́ òṣè. Ìwọ ni bàbá yóò fẹ́ lẹ́jẹ̀ gbogbo àwọn àgbàrá lórí. Inú náà ṣe dúró sí inú. Ayé nílò. Ayé ìdòdó. Ayé nílò wà bẹ̀rẹ̀. Ẹni bẹ́ẹ̀ fọ́ ọmọ bẹ̀rẹ̀ òbí délé bá. Wọ́n fẹ́ kò lé lórí oṣù lọ. Wọ́n fọ́ àmì ìdájọ́ ojú gbèsè. Ṣèlú sí ẹwọ́ rẹ̀ oṣù. Ṣèlú sí ẹwọ́ rẹ̀ oṣù. kò lè rí tológbò ṣe èkúté ilé ò lè rí tológbò ṣe mo ti tabo èṣù dànù ọ̀rọ̀ lónìí ọ̀ràn àyájọ́ lóríṣiríṣi oríkì lóríṣiríṣi àtòní orin lónìí ọ̀ràn lẹ́ti gbọ́ látẹnu Ọ̀yá Tinúkẹ́ fúnra ẹ̀ Oyadolu Ìkàrà ní Ìlọjẹ àtàwọn ọmọ eégún tó wà lẹ́yìn ẹ̀ tí gbogbo wọn tí wọ́n ti sọ ní orí odó
Ọya ti bọ́lẹ̀ báyìí ó ti ń kí wọn káàkiri. Ó kọ́kọ́ lọ kí kábíyèsí ọba Isolo tìlú Isolo. Bẹ́ẹ̀ ló ń kí wọn ní rèwerèwe, ó ń kí wọn ní rọ̀gbàrọ̀gbà, ó ń kí wọn ní kọ̀ọ̀kan èjèèjì, ó ń kí wọn ní tẹ̀ṣọ́tẹ̀ṣọ́, ó ń kí wọn ní tológun tàgbàrà mẹ́rìndínlógún tí ń bẹ lójú ibẹ̀. Ọya o àwọn ní kẹ́ ẹ sún mẹ́yìn, ẹ sá fúndà, bẹ́ẹ̀rù ọ̀bẹ̀rù gbò, bẹ́ẹ̀ bẹ̀rù ọ̀bẹ, bẹ̀rù àdá. Ẹ̀jẹ̀ gbogbo asún mẹ́yìn ká fọyà láàyè ká jẹ́ kó rí ibi ṣeré ẹ̀ dáadáa. Nínú àwọn ọmọ tí wọ́n jẹ́ ọ̀dọ́ ti ilé Ọya láti rí ọ̀gbẹ́ni Waheed Balógun, olóyè Waheed Balógun Bàálà tìlú Àgòdò, arábìnrin Ganiat Balógun Alábí Àbíkẹ́, ọ̀gbẹ́ni Rasak Balógun Jàǹgó, arábìnrin Abibat Àkàràbá, arábìnrin Ape Balógun, olóyè Síkírù Balógun Akínrógun tìlú Àgòdò. Àkí wọn pé wọn kú ọdún wọn kú yèdún. Ọ̀gbẹ́ni Taofik Sanni, arábìnrin Kafayat Balógun, ọ̀gbẹ́ni Mutolib Sanni, ọ̀gbẹ́ni Taofik Balógun, ọ̀gbẹ́ni Hafiz Àkàràbá, ọ̀gbẹ́ni Waheed Balógun, ọ̀gbẹ́ni Saheed Balógun Kébé Isolo. Àkí wọn arábìnrin Musili Fáròǹbí Balógun. Gbogbo yín pápátá la kí inú àwọn ọ̀dọ́ ti ilé Ọya Tinúkẹ́ òun nìyẹn. Arábìnrin Musinat Balógun, ọ̀gbẹ́ni Waheed Obi. Mo ṣe ń bọ̀ Ọya ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ. Mo ń dárúkọ àwọn ọ̀dọ́ lọ́wọ́. Ọya ń yíṣọ lọ́wọ́lọ́wọ́. Ayẹyẹ pàṣọ yìí ti bẹ̀rẹ̀ ẹ máa kà á o. Ó ti ń dè ní òdèjì. Ṣé ẹ ti ka tàárọ̀ yìí tẹ́lẹ̀? Ẹ ti gbàgbé yẹn. Ẹ máa kà yìí tó kù yìí lọ. Ẹ máa kà á lọ. Ṣé pẹ̀lẹ́? Jagunjagun ṣé pẹ̀lẹ́? Òkè àgbà lóògùn yìí. Kíyèsí kòtò, kíyèsí gégélé, kíyèsí gégélé, kíyèsí kòtò, kíyèsí gégélé. Akínlò ń ṣe ìwọ kì í ṣòkò Akínlò kéń. Gbangba kò ní kọ̀rọ̀, gbangba ní gbangba, ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ ní gbangba ló wà, máa bọ̀ ní gbangba. Ọ̀kàrà gbẹlẹ̀ dìgbòlù tálù, ẹnìkan sọ̀rọ̀ tó jẹ́ inú bàbá ẹ̀ lọ dìgbòlù tálù. Ìwọ ọlá fi ṣe, ìwọ ọlá fi ṣe àgbà lágbà, ìwọ ọlá fi ṣe ẹnìkan ṣe kọ̀ǹdù, ìwọ ọlá fi ṣe pẹ̀lẹ́. Jagunjagun ṣe pẹ̀lẹ́. Òkè àgbà lóògùn yìí àwọn lónìrànràn tẹ́ ẹ̀ máa gbọ́ látẹnu awọ, látẹnu bàtà. Ẹ fún un láàyè ẹjọ́ orí ibi ṣeré. Wọ́n ní kẹ́ ẹ sún mẹ́yìn. Ṣé tí yín ò kí ń gbọ́rọ̀ ni ẹ sún mẹ́yìn? Ẹ fún láàyè ẹ jẹ́ kó ríbi ṣeré. Ẹ gbádẹ̀ wà lọ́wọ́ yín ẹ lè nà wọ́n sẹ́yìn. Tó bá máa dọdún tó ń bọ̀ máa tọrọ àyè lọ́wọ́ kábíyèsí Isolo tìlú Isolo kí wọ́n jẹ́ kí n wá ṣàtọ́kù. Mímọ̀ yàn náà gan. Ẹ tẹ̀ fún ọmọ mi. Màá nà anybody àná sẹ́yìn ni. Ọya ṣì ń yí aṣọ ó ti di gbáṣọ mi o. Aṣọ yìí ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́. Bó ṣe ń yí ní kọ̀ọ̀kan èjèèjì bẹ́ẹ̀ ni wọ́n ń gbé lọ lé. Ọya ló ṣì ń yíṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí bó ṣe ń yíṣọ. Ẹ fọ́ ẹ láàyè ẹ jẹ́ kó ya ríbi ṣeré. Ẹ fún láàyè ẹ tún rí bó ti ń yí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ wà àwọn agbófinró bí wọ́n ṣe pọ̀ jáǹtì rẹ́rẹ́. Àwọn tẹ́ ẹ ń wò yìí àwọn tí wọ́n tẹ̀lé kábíyèsí ọba Isolo wá àwọn nìyẹn. Àwọn agbófinró tí wọ́n ò fẹ́ kí ìjà tàbí wàhálà kó ṣẹlẹ̀ ńbẹ̀ kó tẹ̀ lè síjà náà àmọ́ wọ́n láti dúró gbágbágbá. Wọ́n láti dúró gbágbágbá. Ẹ rí ọ̀n kà á ẹ ti ń kà á ṣé ẹ ti ka tàtàárọ̀ ó sì yí lọ lọ́wọ́ lẹ́nu pé à ń kí wọ́n yìí ẹ jẹ́ kí n kí àwọn ọ̀dọ́ yìí kí má bàa jẹ̀bi ẹnu.
akí ọ̀gbẹ́ni Waheed Òbí ilé ẹrù. Bákan náà ni ọ̀gbẹ́ni Lukman Balógun ọmọ ìyá Amúṣin, ọ̀gbẹ́ni Musa Balógun Oyènúsì àti ọ̀gbẹ́ni Ìdòwú Balógun. Gbogbo yín pápátá la kí. Àwọn ọ̀dọ́ ti ilé Ọya ìlú Ìsọlọ̀ nìyẹn. Gbogbo yín la kí ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣèyí ṣàmọ́dún o. Ọ̀gbẹ́ni Akeem Balógun àkíyín, ọ̀gbẹ́ni Jamiu Balógun orí ejò àkíyín, ọ̀gbẹ́ni Lukman Balógun Láńkẹ́ àkíyín àti ọ̀gbẹ́ni Shamsideen Balógun. Gbogbo yín pápátá mo kí mi ò lólódì kankan o. Àfidúpẹ́ àkú ọdún àkú ìyèdún. Ọ̀yá ṣèyí iṣẹ́ lọ́wọ́ mo yẹn ń dárúkọ àwọn ọmọ ẹ̀ ní kankan èyèjì bẹ́ẹ̀ ló ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn tí mo ti kí wọn lọ́tún tí mo kí wọn lọ́sìn mo kọ́kùnrin mo kọ́bìnrin mo kọ́mọdé mo kágbà mo kólé mo kálejò gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ wá pápátá tẹ́ ẹ wá wo àṣekágbá ọdún ti Ọya tìlú Ìsọlọ̀ gbogbo yín pápátá náà láti fẹ́ ẹ kú ọdún ẹ kú ìlú. Oyadolu ó máa kó ewu o. Ìdùnnú ló bá bòde torí wọ́n ti sọ pé ìdùnnú ló máa bá bọ̀ kò ní bá burú lé. Ọya ti bá dùnnú bọ̀ ó ti di alábala báyìí. Kábíyèsí náà tún ti ń kọ́ bàpò bàbá ànáwó bíi ẹlẹ́dàá ọmọkùnrin ni. Owó ẹ̀yẹ ò ní sú yín náà bàbá. Ẹ̀rí kábíyèsí ni àti ọba ẹlẹ́tì ìlú Ìṣẹ̀lẹ̀ Ọ̀ṣun àwọn náà ni gbogbo wọn ni wọ́n ná owó fún Ọya yìí lẹ́yìn tó ti di alábala. Ọba elect ìlú Ìṣẹ̀lẹ̀ Ọ̀ṣun Adéadóníláyọ̀ lágbára Ọlọ́run ọba ọ̀gá ògo ẹ̀kú náwó àkú ọdún àkú ìyèdún. Àdínì àwòláyé onígbẹ̀sàmàlẹ́ abíkújà bàbá ọ̀rọ̀ ikúndà nínú ẹyẹ òrígbàtì ẹ̀lẹ́lẹ́yẹ àwọn àgbà. Òpó làwọn ń sọ fún níyà àbòmí olúwo àgbàgbà nìgọ̀mìgọ̀ ẹ̀rí ìpè agbó ti bẹ̀rẹ̀ sí tú yẹ́yẹ́yẹ́yẹ́ àti rúbu ẹbọ ti dànà àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Ẹ rò pé Ọya tún jáde ni àrà míì ni wọ́n tún fẹ́ dá àrà míì ni ẹ jẹ́ ká máa wò ó bọ̀ ẹ jẹ́ rí i. Jagunjagun lẹ̀ ń wò yìí tó dé pẹ̀lú ìkànnù àwọn aṣọ Ọya lẹ́yìn tó ṣí aṣọ kúrò lórí ẹ ti rí rí ó lè pẹ́ ń túká. Jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ẹ ti lọ láti ṣí èwo lẹ mú bọ̀ ajá òfin kọ eré àsárelé ẹ mọ̀ pé ọdún àṣekágbá ni ó tún dọdún míì ẹ rí pé gbogbo ẹ̀ ń tú yẹ́rìyẹ́rì bẹ́ẹ̀ lẹ́gbàá ń ró lọ́tún ló ń ró lọ́sì ológbòjò bàbá eégún ṣàmùgbògbò akúdàrò àgọ̀ ìnàkí lẹ́ ń wò yìí nínú àwọn idán tí Ọya tó pa lénìí ẹ ti rí ìnàkí rí inú igbó ìnàkí lẹ̀ ń wò yìí ó tún ń fi ọwọ́ gbáyà ó ti wà níwájú kábíyèsí ọba Ọ̀ṣọ́lọ̀ tìlú Ìsọlọ̀ olóyè yẹn ti lọ dúró pé kó má débí o kó dúró níbi tó wà yìí. Alhaji Latifu Obele ọmọ Lábò mẹ́ṣin òbejì ẹ kú ìnáwó ọjọ́ o àwọn lẹ́rí tí wọ́n kọ́kọ́ kọjá kábíyèsí tó máa bọ̀ yìí kábíyèsí ọba aláìlúwà ọba Kàbírù Adélàjà Ìlúfẹ́mi lóyè Àyìnà Pẹ̀tọ́ wọ́n tún kọrin fún kábíyèsí ẹja gbóni tí wọ́n kọ.
Ọya ti bẹ̀rẹ̀ sí ní pidán lọ́wọ́lọ́wọ́. Kábíyèsí ti ń padà sáàfin, bàbá ti ń padà sáàfin. Ẹ kúrò lọ́nà, Ọ̀sọ́lọ̀ ń bọ̀. Àwọn oníbàtà wọ́n fi ìlù sin bàbá lọ délé, wọ́n tún lu ìlù. Ẹ̀ ń gbọ́ pé ẹ̀rù ọba ni mo bà, ọba tó. Kábíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá, adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, àṣẹ apẹ́ lẹ́nu. Ìlú Ìsọlọ àgbìjọ owó, àgbìjọ ọmọ, àgbìjọ àláfíà ara. Gbogbo ilẹ̀ Àwórì lápapọ̀ ò ní bàjẹ́ láṣẹ ọba mi Òdùmarè. Bàbá ni wọ́n fẹ́ wọnú ọkọ̀ yìí. Àdélébáre kábíyèsí o, àrìnàkóre, àkòyà ibi, ní kò bànújẹ́ ìrẹ̀lẹ̀ òkò lágbára ọba mi òkè. A ń fi àsìkò ìyàfin dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Kàbírù Adélàjà ìlú Fẹ́mi lóye Àyìnàgbẹ̀tọ́ Ọ̀sọ́lọ̀ tìlú Ìsọlọ̀ fún àǹfààní tí wọ́n fún wa láti iléeṣẹ́ wa ń bí lórúkọ iléeṣẹ́ wa Lutas Film and Record International. Pé wọ́n ti ẹ̀gbà wá láàyè, wọ́n fún wa láàyè pé ká gbàṣà gbogbo ìlú Ìsọlọ̀ lárugẹ. Tá a fi wá ká gbogbo fọ́nrán tí ọdún eégún tìlú Ìsọlọ̀ tá a fi wá ká sílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúró tì yín o. Ẹ kú ìnáwó, ẹ kú ìnára, bẹ́ẹ̀ la kí gbogbo olóyè ọ̀jẹ̀ tìlú Ìsọlọ̀ pápátá, lọ́kùnrin lóbìnrin, látọ̀rí alápínni, ọ̀gá ńlá ọ̀jẹ̀, àti gbogbo olóyè ọ̀jẹ̀, atọ́kù ni ọ, akéwé ni ọ, akẹ́rẹ̀ ni ọ, olóògbé ni, àti gbogbo olóyè ọ̀jẹ̀ lọ́kùnrin lóbìnrin pẹ̀lú gbogbo ọmọ ọ̀sìn pápátá. Gbogbo yín la dúpẹ́ fún, akíyín, alùyín lọ́gbọ̀ ẹnu pé ẹ ṣe é pọ̀. Owó ò ní tọ́lápò yín torí kò ní tọ́lápò bù wá. Àti ṣọdún ọdún yìí á péjúṣe míì ni lọ́dúnlọ́dún ní láǹṣogún, ọdọọdún nìrókò ń sọgbọ̀n, ọdọọdún la bíyáyá ń sọ àádọ́ta, ọdọọdún lẹ̀wà ń wà. Gbogbo aláàmà wà lówó lọ́mọ lálàáfíà ara láìkú láìrùn tọmọtọmọ bí ènìyàn àkàrà. Ọ̀ya lẹ́rí tí àparí ilé ẹ̀ tó ń gbọ́ ẹṣin bọ̀ yìí. Ẹṣin ló gùn wá, ọ̀kàrà gbọ́ ẹṣin. Torí kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yàgùn délé rá, ràkúnmí lọ yàgùn dókè ìgbò, ẹṣin ọlọ́yẹ́ lọ́yà lọ́gùn délé èpo. Ìyẹn la fi ń kí olùpòpòpò bí ẹni ń kọyà àjàǹpó tó rigi lọ́nà ọ̀tọ̀yàn. Òpèrè wá gbàjẹ́ òdénú, ẹ̀jẹ̀ kó ló ń jẹ kó máa bóúnjẹ lọ. Òpèrè ọwọ́ kan ẹ̀wà, òpèrè ọwọ́ kan ẹ̀gúsí, òpèrè ọwọ́ kan ọ̀lásá, òtítọ́ ya jẹ lálẹ́ ìpín lálẹ́ lóya. Níṣẹ́ aláì dúpẹ́ lọ́wọ́ gbogbo agboolé eégún kọ̀ọ̀kan nílùú Ìsọlọ̀, gbogbo agboolé eégún onídọ́ kọ̀ọ̀kan ni, àti gbogbo ọmọ ọ̀jẹ̀ lápapọ̀ pé gbogbo yín ẹ ṣé, ẹ kú àdúró ti wa kò ní bàjẹ́ fún yín o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń tọwọ́ bàpò tẹ̀ ń ra fọ́nrán wa tó ń jáde láti iléeṣẹ́ wa Lutas Film and Record International. Àpò tẹ̀ ń tọwọ́ bọ̀ tẹ̀ tí ń mówó, àpò náà ò ní gbẹ. Gbogbo àwọn fọ́nrán yìí lẹ máa ríra káàkiri gbogbo bí wọ́n ti ń ta ojúlówó fọ́nrán ti iléeṣẹ́ wa. Ká máa fi gbà yìí ká máa fi dágbére torí kó tó di kó máa di gòbe kí gbogbo ẹ̀fún tó máa lọ. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, olóyè Fatai Abiodun Abíkọ́tẹ̀ Arẹ́gbẹ́ṣọlá, ọmọ ọlọ́ta odò ọmọ arúgbó mi, ọmọ ọlọ́fin ló ń kí gbogbo wa wípé ilé onílé wa ọ̀nà nínà wá àdérí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ó dìgbà míì.